Ẹẹmeji ni Timothy yìí ti ṣẹ̀wọ̀n nítorí olè jíjà, ó tún lọ jí ọ̀kadà gbé. Níṣe làwọn èèyàn tó ń gbọ́ ọ̀rọ̀ ọkùnrin ògbólógbòó adigunjalè yìí Timothy Ṣóyẹgbé ń béèrè pé bóyá àfiṣe ni kinní náà jẹ́ fún un ni látàrí bó ṣe sọ olè jíjà di àbákú laṣọ ewúrẹ́ tó jẹ́ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìwà burúkú náà ti rán lẹ́wọ̀n. Síbẹ̀ ọwọ́ tún tẹ̀ ẹ́ pẹ̀lú ọ̀kadà ẹni ẹlẹ́ni kan tó tún ṣẹ̀ṣẹ̀ jí gbé, ó sì ti wà lákọlò àwọn ọlọ́pàá. Bẹ́ẹ̀ gbogbo ọjọ́ orí ọ̀daràn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò ju ẹni ọdún 21 péré lọ o. Ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò Social Orientation and Safety Corps tí wọ́n ń pè ní SOSAFE nípínlẹ̀ Ògùn, Kọ̀mándà Sọjí Gonzalo ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí alukoro wọn Ọ̀gbẹ́ni Moruf Yusuf fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù kẹrin yìí. Gonzalo ní nǹkan bí aago kan kù bí ìṣẹ́jú 15 láàjìn òru ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹrin tá a wà yìí lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tẹ Jagunlabí yìí ní àdúgbò kan tí wọ́n ń pè ní Abúlé Tíṣà níjọba ìbílẹ̀ Ìpókíà. Wọ́n ní látìgbà tí tẹ̀wọ̀ndé yìí ti padà dé sí agboolé wọn, ìyẹn agboolé Ṣóyẹgbé nílùú Ìjọ̀fìn níjọba ìbílẹ̀ Ìpókíà, níbi tó ti lóhùn ṣiṣẹ́ fọganáísà làwọn ẹ̀ṣọ́ aláàbò náà ti ń ṣọ́. Àwọn aráàlú náà kò sì túra sílẹ̀ fún un torí ìwà fìríǹdì ọ̀kẹ́ alọ́kólóhunkígbe tó ti jàrábà ẹ̀. Lọ́jọ́ tí wọ́n mú un yìí ṣàdédé ní ikọ̀ SOSAFE kan tí ọ̀gbẹ́ni Abdulkareem Abdulrazak kó sòdí rí iná ọ̀kadà kan tẹ́nìkan ń gùn bọ̀ lọ́gànjọ́ òru tọwọ́ ti pa tẹ́sẹ̀ ti pa níbi táwọn ti ń ṣe pàtiróòlù kiri ìlú lóru ọ̀hún gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n ní bí ọlọ́kadà náà ṣe ń bọ̀ ló tan iná ọ̀kadà rẹ̀ sára ọkọ̀ pàtiróòlù àwọn SOSAFE. Rírí tí ọlọ́kadà náà sì rí i pé ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ni, lójijì ló kó bírèkì tó lọ́rí ọ̀kadà ọ̀hún padà ló bá kí eré burúkú tá à ń wí yìí mọ́lẹ̀ bí ìgbà tẹ́kùté rí ológbò lọ́ọ̀kan ó fẹ́ sá lọ. Èyí ló mú káwọn ẹ̀ṣọ́ náà gbá fi yá. Wọ́n ní ìṣe rẹ̀ mú ìfura lọ́wọ́, àfàìmọ̀ ni kò ní lẹ́bọ lẹ́rù. Nígbà tọ́lọ́kadà náà rí i pé mọ́tò tí wọ́n fi ń lé òun ti fẹ́rẹ̀ bá òun, níṣe ló bẹ́ dànù lórí ọ̀kadà òun tó ta ṣọ́rọ́ sínú igbó, àmọ́ wọ́n lé e mú, wọn ò jẹ́ kó ríbi sá lọ. Ẹ̀yìn tọ́wọ́ bá tí wọ́n wojú ẹ̀ ni wọ́n rí i pé Timothy tó ti di kọ́sítọ́mà ẹgbà ẹ̀wọ̀n yìí ni. Wọ́n béèrè ibi tó ti rí ọ̀kadà tó ń gùn kiri lóru, ó ní kí wọ́n má wulẹ̀ làágùn jìnnà, níṣe lòun jí, òun ṣẹ̀ṣẹ̀ jí gbé níbì kan ni. Ọ̀kadà bàjáàjì tuntun aláwọ̀ pupa fò kan lọ̀kadà ọ̀hún, kò sí nọ́mbà lára ẹ̀, àmọ́ nọ́mbà ẹ́ńjìnì rẹ̀ ní DXWLB 46095. Nọ́mbà ṣásìsì rẹ̀ sì jẹ́ MD2A18YXUWB5530. Nígbà tí wọ́n tún yẹ ara Timothy wò, wọ́n rí fóònù Tecno ìgbàlódé méjì lọ́wọ́ ẹ̀. Gonzalo láwọn ti fa òun, ọ̀kadà tó jí àti àwọn fóònù náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà nílùú Ìpókíà fún ìwádìí síwájú sí i. Wọ́n ní lẹ́yìn ìwádìí ni wọn yóò fojú rẹ̀ balẹ̀ ẹjọ́. Àfàìmọ̀sí ni ẹmọ́ rẹ̀ kò ní padà sóko ẹmọ́. Faith Adébọ́lá ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.